Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbóyínga ṣe yín lọ́ba fún àánú àtọ́jú rere ńláńlá tí a rí gbà. Àrí ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú oṣù ìkeje, oṣù àṣepé. Gbogbo ìyìn àti ọlá ni forúkọ yín fún oore ọ̀fẹ́ ńláńlá tí kò ṣeé fowó rà yìí fún ààbò ìpamọ́ àti ìwàláàyè yín nínú ayé wa. Olúwa, ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lé ní ọjọ́ àbámẹ́ta. Olúwa, jẹ́ kó ṣe ayé àti ọkàn wa àti ara wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Gbogbo àbá rere tí ẹ ní fún wa, tí a ní fún ayé wa, Olúwa, jẹ́ kó wá sí ìmúṣẹ. Tí ó ti a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ karùn-ún, oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ní ìwọ̀ntúnwọ̀nsì ní ohun gbogbo. Ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà, ẹsẹ̀ ìkejìlá. Kọ́ríńtì kìíní orí ìkẹfà, ẹsẹ̀ ìkejìlá. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sí abẹ́ agbára ohunkóhun. Ìgbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà, ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ogún, tí ó kà báyìí pé ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Oúnjẹ fún inú àti inú fún oúnjẹ. Ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ. Ṣùgbọ́n ara kì í ṣe ti àgbèrè bí kò ṣe fún Olúwa, àti Olúwa fún ara. Ṣùgbọ́n Ọlọ́run ti jí Olúwa dìde, yóò sì jí àwa dìde pẹ̀lú nínú agbára rẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni ara yín ṣe? Ǹjẹ́ èmi ò wá mú ẹ̀yà ara Kristi kí èmi kí ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí? Kí a má rí i. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó bá dàpọ̀ mọ́ àgbèrè di ara kan náà? Nítorí ó wí pé àwọn méjèèjì di ara kan náà. Ṣùgbọ́n ẹni tí ó dàpọ̀ mọ́ Ọlọ́run, ó di ẹ̀mí kan náà. Ẹ máa sá fún àgbèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn dá, ó wà ní òde ara. Ṣùgbọ́n ẹni tí ó ṣe àgbèrè, ó ṣe é sí ara òun tìkálára rẹ̀. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin sì gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin kì í ṣe iṣẹ́ ti ara yín o. Ẹsẹ̀ ogún tí ó gbẹ̀yìn. Nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà ẹ yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti Ọlọ́run. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí wọ́n ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, Paul sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ohun gbogbo ló yẹ fún òun, òun kò ní jẹ́ kí ohun ayé yìí kankan ṣàkóso òun o. Paul ó tún tẹ̀síwájú láti sọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n pé àwọn onígbàgbọ́ ní láti ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Àwọn ẹsẹ̀ Bíbélì yìí fi hàn pé Ọlọ́run sì ní ìgbéléwọ́ fún gbogbo àwọn tí ó jẹ́ ọmọ rẹ̀, àti ohun tí wọ́n ń ṣe, àti bí wọ́n ṣe ń sọ̀rọ̀, bí wọ́n ṣe ń múra, bíbá àwọn ọmọlàkejì tàbí ẹlòmíràn ṣe. Ó ṣeni láàánú pé ọ̀pọ̀ onígbàgbọ́ ti fi ààyè gba ayélukára, èròǹgbà àwọn ènìyàn àti bí nǹkan ṣe ń lọ láwùjọ láti jẹ́ ìgbéléwọ́ fún bí wọ́n ṣe ń múra, bí wọ́n ṣe ń jẹun, sùn àti pàápàá bí wọ́n ṣe ń sin Ọlọ́run. Èṣù yóò máa gbìyànjú nígbà gbogbo láti lo ìfẹ́ àwọn ènìyàn láti pa wọ́n run. Kì í ṣe ẹ̀ṣẹ̀ ni láti fẹ́ràn àwọn nǹkan ti ara, ṣùgbọ́n o gbọ́dọ̀ fi ìfẹ́ tí o ní sí wọn sí abẹ́ ìṣàkóso. Fún àpẹẹrẹ, ìfẹ́ tí kò ṣeé ṣàkóso lé lórí tí Sámúsónì ní fún
ìbálòpọ̀ òun ló pàpà mú un ṣubú, òun ló mú ìṣubú wá fún un. Ìwé àwọn onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Olùfẹ́, kódà tí àwọn ohun ti ara tí o nífẹ̀ẹ́ sí tí ó bá jẹ́ ohun tó yẹ tó sì dára síbẹ̀, o gbọ́dọ̀ fi ìfẹ́ tí o ní sí abẹ́ ìjánu. Àwọn ohun tí o rí gẹ́gẹ́ bí ohun tó dára tó sì yẹ láti mú ọ dẹ́ṣẹ̀ nígbà tí wọ́n bá ti rékọjá ìwọ̀ntúnwọ̀n òfin. Fún àpẹẹrẹ, bí ó tilẹ̀ jẹ́ pé kò sí ohun tó burú nínú oúnjẹ jíjẹ, ṣùgbọ́n wọ̀bìà èyí tí ń ṣe oúnjẹ àjẹjù ó jẹ́ ẹ̀ṣẹ̀ nítorí ó ti lòdì sí òfin àtòkèwá nípa níní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n ó sọ fún wa pé ọ̀pọ̀ ènìyàn oúnjẹ àjẹjù ti sọ wọ́n sínú òṣì. Ìwé Òwe orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkànlélógún. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo ẹ̀ka ayé rẹ. O gbọ́dọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ìsọ̀rọ̀ rẹ, nítorí nígbà tí o bá sọ̀rọ̀ jù, ó ṣeé ṣe kí o dẹ́ṣẹ̀. Ìwé Òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkọkàndínlógún. Fún àpẹẹrẹ, nígbà tí okòòwò aṣiwèrè ọlọ́rọ̀ di púpọ̀ gidigidi, inú rẹ̀ dùn púpọ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jù, a sì ṣàfihàn ìgbéraga nínú ọkàn rẹ̀, èyí sì ṣe ikú pa á láìtọ́jọ́. Ìwé Lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ogún. O tún gbọ́dọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ìmúra rẹ. Ó dára láti múra dáradára. Ẹ̀wẹ̀, kí káràmáásìkí oge. Tí o bá ti káràmáásìkí oge jù àti fífi àyè gba onírúurú àṣà tó gbòde láti ṣàkóso ẹni, ó jẹ́ àmì àìgbọ́ràn nípa ti ẹ̀mí mímọ́. Àwọn onígbàgbọ́ wọ́n ní àmọ̀ràn fún àwọn onígbàgbọ́ láti máa ṣe àfẹ́rí àwọn ohun tó wà lókè, kì í ṣe àwọn ohun ti ayé yìí. Ìwé Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkejì. Olùfẹ́, láti gbé ní ìwọ̀ntúnwọ̀nsì, o gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu. Sólómọ́nì sọ pé ẹni tí kò bá lè ṣàkóso ẹ̀mí ara rẹ̀ dàbí ìlú tí kò ní odi. Ìwé Òwe orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. O gbọ́dọ̀ pèsè fún ara rẹ láti má mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ. Ìwé Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹrìnlá. Nígbà tí o bá rìn nínú ẹ̀mí tí o sì ń gbé ọkàn rẹ lé ohun tí òkè, ìwọ yóò mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara. Ìwọ kì yóò lè mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ṣẹ. Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkejì. Dípò, ìwọ yóò gbé ìgbé ayé ìwọ̀ntúnwọ̀nsì tí ó wu Ọlọ́run. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ àwọn ẹ̀ka ayé rẹ wà níbi tí o kò ti gbé ní ìwọ̀ntúnwọ̀nsì bí? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run oore ọ̀fẹ́ láti máa gbé ìgbé ayé mi ní ìwọ̀ntúnwọ̀nsì. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ láti kó ara mi ní ìjánu ní ti ara, ẹ̀mí, ọkàn, ìṣúwóná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.